Ní orúkọ Ọlọ́run Olódùmarè la kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọjọ́ ìsinmi ti òní yìí, ọjọ́ ìsinmi ìkarùn-ún lẹ́yìn mẹ́talọ̀kan. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá gbé ọ̀gá, Olúwa gbọ́ ọpẹ́ wa. À ń lọ sínú ẹ̀kọ́ Bíbélì wa tòwúrọ̀ yìí, Olúwa ẹ darapọ̀ mọ́ wa. Ayọ̀ rẹ, Olúwa má jò fi ayé wa sílẹ̀. Ayọ̀ rẹ má jò tán nínú ìjọ rẹ. Fún wa lórí ọ̀fẹ́ láti máa gbé ìgbésí ayé tó wù Ọlọ́run. Jésù Kristi agbára wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ ẹ̀yin bàbá wa nínú Olúwa. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dá orúkọ wa fún àwọn ará ilé. Dádì, kí ni orúkọ yín sà? Orúkọ mi ni Revd Canon Adebayo láti All Saints Church, Leslie Yewa Central. Ṣé dádì wa kí ni orúkọ yín sà? Orúkọ mi ni Matthew Adékúnlé Adeyanju láti ìjọ St. Michael Anglican Church, Lógìdì, Ìlàrú. Ṣé orúkọ mi ò yí padà? Reverend Benjamin Bọ́lọ̀dúró. Ẹ máa bá wa ká lọ. Gẹ́gẹ́ bí a ti mọ ohun tí a ń kẹ́kọ̀ọ́ lé lórí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, èyí tí a pè àkórí rẹ̀ ní àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Lónìí, kí la fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí? Òun la pè ní ṣíṣàfihàn àwọn èso ti ẹ̀mí apá kejì. Ṣíṣe àfihàn àwọn èso ti ẹ̀mí apá kejì. Orí ọ̀rọ̀ wa tòní la pè ní ayọ̀. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀, ayọ̀. Ibi kíkà wa ni ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2 àti ìwé Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 12 dé 14. Hébérù orí 12 ẹsẹ̀ 2. Ṣé bàbá wa? Ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébù láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Ṣé ìwé Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 12 dé 14. Olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ni ó dé bá yín. Ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi, ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi, ẹni ìbùkún ni yín, nítorí ẹ̀mí ògo àti ti Ọlọ́run bà lé yín. Nípa tiwọn wọn ó sọ̀rọ̀ rẹ̀ ní ibi, ṣùgbọ́n nípa tiyín a ń yìn yín lógo. Hallelujah. Amen. Kí ni èròǹgbà wa fún ti ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí? Èròǹgbà àkọ́kọ́ ni láti túmọ̀ ayọ̀ ní ìbámu pẹ̀lú ìrìnàjò Kristẹni lórí ilẹ̀ ayé. Ìkejì, láti wo ìjìnlẹ̀ tayọ ìjìyà ayé yìí sí ayọ̀ ayérayé ti àwọn aṣẹ́gun. Ẹ jẹ́ ká wo ìfáàrà wa ti òní. Kí ni ayọ̀ túmọ̀ sí? Ayọ̀ jẹ́ níní ìdùnnú ńlá. Níní ìdùnnú ńlá. Ẹ̀kọ́ wa tí ò ní ṣí wa lójú sí òtítọ́ pé àwa Kristẹni nílò láti wò kọjá èrè ti ayé, àṣeyọrí àti àwọn ìṣẹ́gun tó fún wa ní ayọ̀ ìgbà díẹ̀. Ohun tí bẹ̀rẹ̀ fi yé wa ni wípé bó ti wù ká ò pé aláyọ̀ tó ní ayé yìí àbí alóhun ànàmọ́nì tó di ìwọ̀nba díẹ̀ nítorí pé ìgbà díẹ̀ ni. Nítorí pé ìrìn àjò wa kì í ṣe fún ayé yìí nìkan. A jẹ́ àlejò, arìnrìnàjò la jẹ́, à ń padà lọ sílé. Ní orúkọ Jésù, a ò ní fayé bọ ọ̀run wa jẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pé Jésù mú ipò rẹ̀ ní ọ̀run, inú rẹ̀ dùn láti kú lórí àgbélébùú fún ìràpadà ọkàn wa. Kristi fi ipò rẹ̀ sílẹ̀ ní ọ̀run, ó wá sí ayé láti kú fún èmi àti ìrẹ. A tún gbọ́dọ̀ mọ̀ nígbà gbogbo pé ju ìtìjú, ẹ̀gàn, ìbànújẹ́ tàbí láti kú nítorí Kristi, a ní ayọ̀ ayérayé tí ó dúró dè wá ní ọ̀run. Bí ó ti wù kí ó rí, a gbọ́dọ̀ ṣọ́ra láti má jìyà bí aláìgbàgbọ́ àti ẹlẹ́ṣẹ̀. Kí a sa ipá wa kí a lè bá Jésù jọba. Bó ti wù kẹ́gàn náà pọ̀ tó ní ayé yìí tàbí ìtìjú, ṣùgbọ́n ẹ jẹ́ ká ní lọ́kàn wípé àwa ní ibùgbé ayọ̀ ti
ayé. Ṣùgbọ́n ẹ jẹ́ á wo ẹsẹ̀ tó kẹ́gbẹ́ pé a kò gbúdọ̀ jìyà bí kí ni o, bí aláìgbàgbọ́. Ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè wa ní àfi àkókò wa ṣòfò. Báwo ni ó ṣe lè ṣàlàyé ayọ̀ nínú ẹ̀kọ́ wa lónìí, ìyẹn níbi tí a kà yìí? Báwo la ṣe lè sọ ohun tí ayọ̀ túmọ̀ sí? Tí a bá tilẹ̀ wo ibi tí wọ́n ní ká kà fún ìbéèrè kìíní, ìyẹn ìwé Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 12 àti 13 ó wí pé, olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé bá yín láti dán yín wò bí ẹni pé àjèjì ni ó dé bá yín. Ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi, ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. That is, nígbà tí a bá ń jìyà, a ò gbọ́dọ̀ rí pé irú ìyà wo ni, ká ní ìgbàgbọ́ wípé lẹ́yìn ìjìyà yìí ayọ̀ ńlá ń bọ̀. Ìdí nìyẹn tí Bíbélì fi sọ fún wa wípé ayọ̀ púpọ̀ ń bọ̀ lẹ́yìn ìjìyà. Ṣe fún àwa onígbàgbọ́ kí a má ṣe rò pé ìyà tí à ń jẹ yìí asán ni, torí ayọ̀ púpọ̀ ṣe kí ni ó ń bọ̀. Ẹ ṣé dáàdì wa. Ẹ jẹ́ kí a lọ sí ìbéèrè kejì láti ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2. Ṣàlàyé ayọ̀ Jésù lórí ilẹ̀ ayé. Ẹ̀kọ́ wo ni orí kọ́ láti inú èyí? Tí a bá ní ká wò ó, Hébérù orí 2 ẹsẹ̀ 2 yẹn, ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹni nítorí ayọ̀ tó gbé ka iwájú wa, ó fi ara da àgbélébùú láì ka ìtìjú sí, tí ó sì jókòó nínú ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Àwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wa rí pé Jésù Kristi ó fara da ìyà nítorí èmi àti ìwọ, kí a bá lè ní ayọ̀. Ó jìyà lórí igi àgbélébùú, ohun tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀. Ó jìyà rẹ̀ kí a bá lè ní ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́, àti pé ní ọjọ́ ìkẹyìn kí a bá lè jọba pẹ̀lú rẹ̀. A rí pé ohun tí Jésù Kristi ṣe nìyẹn lórí igi àgbélébùú. Ó mú ayọ̀ wá sí ayé kí a bá lè di ẹni ìgbàlà. Wọ́n á tún béèrè lọ́wọ́ wa pé ẹ̀kọ́ wo la rí kọ́ nínú èyí? Ẹ̀kọ́ tí a rí kọ́ ni wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ máa wo Jésù yẹn, a gbọ́dọ̀ dì í mú ṣinṣin, a gbọ́dọ̀ wo pé títorí wa ló ti jìyà fún wa kí a bá lè di ẹni ìgbàlà. A gbọ́dọ̀ rọ̀ mọ́, a gbọ́dọ̀ máa tẹríba fún, a gbọ́dọ̀ máa sìn lójoojúmọ́, a gbọ́dọ̀ mọ ọ̀nà rẹ̀, a gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ rẹ̀, a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ pé ó jìyà fún wa kí a bá lè ní ayọ̀, kí a bá lè jọba pẹ̀lú rẹ̀ ní ọjọ́ ìkẹyìn. Ẹ ṣé dáàdì wa, làákàyè yóò ní kú ní orúkọ Jésù. Ẹ já wo ìbéèrè 3. Sọ díẹ̀ lára àwọn ìṣòro tó lè mú ìbànújẹ́ bá àwa Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 11, ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 17 dé 22 ti wí. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 11. Alábùkún fún ni ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín, tí wọ́n bá ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo nítorí yín. Fún ìdí èyí, a rí mọ̀ wípé nígbà tó bá ń ṣe inúnibíni sí wa, níbẹ̀ yẹn ká ní ìgbàgbọ́ wípé ayọ̀ ṣe kí ni o, ayọ̀ ń bọ̀. Nígbà tí èèyàn bá lọ wàásù tọ́kàn dédé fún lẹ́gba, nígbà tí èèyàn bá lọ wàásù pé àwọn àjèjì tọ́kàn dédé dìde sí, ká má ka ìyà yẹn sí pé irú ìyàwó ni. Ká ní ìgbàgbọ́ wípé à ń jẹ̀yà yìí nítorí Kristi, kí a bá lè ní ìpín nínú ògo rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ni Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe ní orúkọ Jésù. Kí ni ìkìlọ̀ fún àwọn Kìrìsìtẹ́nì nínú ìrìn àjò ayé wọn sí ìjọba ọ̀run? Ìwé Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 15. Ìkìlọ̀ pàtàkì Kí ni àwa ìkìlọ̀? onígbàgbọ́, pàápàá àwọn Kìrìsìtẹ́nì ayé òde òní, láti mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣọ́ra, wọ́n lè ní ìrìnàjò wọn sí ìjọba wọn. Òun ni pé dábàá wo ibi tí wọ́n lọ káàkiri ní kí ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí kó má ṣe jìyà bí aláìpànìyàn tàbí olè tàbí olùṣe búburú tàbí bí ẹni tí ó ń tọ́jú bọ ọ̀rọ̀ ẹlòmíràn. Àti ohun tí a ń sọ fún wa lóòótọ́, ìyà fóríṣiríṣi. Táwọn pé ìyà ẹlòmíràn á sọ pé òun jìyà pé ìyà ẹ̀ òun jẹ nítorí lágbájá báyìí, òun jẹ nítorí nǹkan báyìí.
ṣùgbọ́n ìyà téèyàn ń jẹ nítorí Kristi òun ló mú ayọ̀ fún ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ lè máa jìyà ó yẹ pé ìyà tó ń jẹ ó lè rò pé lọ́jọ́ iwájú ìyà yìí á mú lọ sí ìjọba Ọlọ́run, ó yẹ pé kì í ṣe ní ti ìlànà Kristi ló ti ń jìyà. Because ọ̀pọ̀lọpọ̀ ń jìyà bí arúfin, ó ń jìyà bí olè, ó ń jìyà bí àwọn tí ò yẹ kó jìyà, tó dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n. Ó jẹ́ pé ó ń dá sí ọ̀rọ̀ tó kàn wọ́n. Àjẹgbé ìyà at the end of the day àjẹgbé ni ìyà yẹn kò ní èrè ní ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n a gbọ́dọ̀ jìyà ìyà tí Kristi jẹ, òun náà ní ká fara wa sí. ìyà òtítọ́ ká sọ òtítọ́, ká sin Ọlọ́run nínú ìwà àti ìṣe wa. Òun ni à ń pè wá sí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ká lè bá Jésù Kristi jọba ní ọjọ́ ìkẹyìn. Ẹ ṣé ẹ̀yin dáàdì wa. Òun ni a ti gbọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ yóò jẹ ìyà ní ayé yìí, yóò tún lọ jẹ ìyà lọ́run. Àwọn tí ìyà wọn yóò yọrí sí ayọ̀ pé làwọn tó bá Kristi jẹ ìyà, àwọn tó rìn ní ìlànà Kristi, tó gbé àgbélébùú Kristi tí wọn kò bojú wẹ̀yìn, tó jẹ́ pé nípasẹ̀ ìgbàgbọ́ wọn àti ẹ̀sìn wọn sí Ọlọ́run la fi ń ṣe inúnibíni àti ìkórìíra sí wọn. Kì í ṣèwọ olè, kì í ṣèwọ olófòófó, kì í ṣèwọ arúfin tàbí apànìyàn, ṣùgbọ́n àwọn tó ṣe kíni tó ní òótọ́. Ní orúkọ Jésù, ayọ̀ wa ò ní mọ ní ayé yìí. Ìparí, bí ó ti wù kí ìgbádùn ayé yìí tó fún ìgbà díẹ̀ ni, a kò sì lè ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ayọ̀ ayérayé tí àwọn arìnrìnàjò tí ó ṣẹ́gun ní ọ̀run. Nítorí náà, ẹ kíyèsí ìpele ìjà nítorí Kristi àti ìjọba rẹ̀. Ẹ jẹ́ kí a máa yọ̀ pẹ̀lú ìrètí ayọ̀ ayérayé. Fún ìrònú, ayọ̀ ti ayé yìí wà fún ìgbà díẹ̀, ṣùgbọ́n ayọ̀ ọ̀run jẹ́ ti ayérayé. A ó jọ ka ẹsẹ̀ àkọ́sórí yìí ní bóyá ẹjẹ́ àjọ kà papọ̀. Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹtàlá. Ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi, ẹ máa yọ̀ kí ẹ̀yin tó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ìrọ̀rùn rẹ̀. Ní orúkọ Jésù, a ó yọ ayọ̀ púpọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún ẹ̀kọ́ Bíbélì tí ọ̀sẹ̀ yìí. Olúwa gbọ́ ọpẹ́ wa. Bàbá, fún wa lórí ọ̀fẹ́ o láti jẹ ìyà tí ó tọ́ tí kì í ṣe bí arúfin ní ìkẹyìn, kí ayọ̀ wa kó lè kún ká lè bá ọ jọba nítorí Jésù Kristi Olúwa wa.